gbajúgbajà pásítọ̀ ni tó jẹ́ alákòóso àgbà ìjọ tó tóbi jù ní gbogbo Nàìjíríà, ìyún ìjọ The Redeemed Christian Church of God tí olú ilé ìjọsìn wọn wà lágbègbè Èbúté Mẹ́ta ní ìpínlẹ̀ Èkó. Èèyàn pásítọ̀ Enoch Adéjàre Adébóyè ó mà ti ṣe ìdúpẹ́, bẹ́ẹ̀ ló ti tú àṣírí bí Ọlọ́run bó ṣe kó yọ lọ́wọ́ ikú òjijì, tó sì jẹ́ kó di mímọ̀ pé díẹ̀ báyìí ló kù kí ẹ̀mí òun kó bá ìṣẹ̀lẹ̀ náà lọ ní nǹkan bíi ọdún 7 sẹ́yìn, ṣùgbọ́n tó ní òun lòun wà láyé láàyè báyìí, tó sì ní kí gbogbo èèyàn kan bá òun dúpẹ́ nítorí pé díẹ̀ báyìí ló kù kí akọni ọmọ kó lọ lọ́jọ́ náà lọ́hùn-ún. Lásìkò tí ìjọ rìdíìmù tí wọ́n ń ṣe ìpàgọ́ wọn ẹlẹ́ẹ̀kan lóṣooṣù ní ilé ìpàgọ́ wọn tó wà lágbègbè Mòwe níjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Òwòdé, ìyún lójú ọ̀nà márosẹ̀ Èkó sí Ìbàdàn ní ìpínlẹ̀ Ògùn. Ó ní bàbá náà ló mà ti sọ̀rọ̀ yìí lọ́jọ́ Ẹtì tí ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá, lásìkò tí pásítọ̀ Enoch Adéjàre Adébóyè tó ń ṣe ìjẹ́rìí ló jẹ́ kó dìímọ̀ pé lọ́dún 7 sẹ́yìn ó ní àwọn lọ fún lásìkò Kérésìmesì ìyún oṣù kejìlá lòun lọ fún iṣẹ́ ìyìnrere láti jèrè ọkàn fún Jésù. Ó ní ìlú Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ilẹ̀ Ìjẹ̀ṣà làwọn sì mórílẹ̀. Bàbá Adébóyè ní gbogbo ìgbà tí àwọn gba ojú ọ̀nà tí ò dáa kọjá níṣe ni ó máa fàbọ̀ sára àwọn, tó jẹ́ wípé níṣe ni ara ríro bẹ̀rẹ̀. Bàbá náà ní níṣe ni òun kọ́kọ́ pé kíní ọ̀hún ní eré, àfìgbà tó wò ń palẹ̀ pátápátá tóun ò lè dá dìde mọ́. Bàbá náà ní níṣe ni àìsàn wà ní agbára débi pé káná tó gbé òun padà ní ojú ọ̀nà náà padà sí Èkó ni. Ó ní kò sẹ́ni tó lè sọ òun yóò jẹ́ ìpè Ọlọ́run ni. Bàbá náà ní ìdí eléyìí náà fi gbé ẹ̀rọ̀pílẹ̀nì ìyún helicopter wá láti ìpínlẹ̀ Èkó wá sí ìlú Iléṣà láti fi gbé òun dìgbàdìgbà padà sí ilé ìpàgọ́ ìjọ rìdíìmù. Ó nígbà tí helicopter náà tó tún dé níṣe làwọn ọmọ ìta tó ya bò wọn fẹ́ jó lọ, wọ́n fẹ́ gbowó, bẹ́ẹ̀ ló náà tó bà helicopter náà jẹ́. Ṣùgbọ́n bàbá Adébóyè lòun ṣáà ní ìgbàgbọ́ pé bóun bá fi lè wọnú ilé ìpàgọ́ ìjọ rìdíìmù ikú náà yóò yẹ̀ lórí òun. Ṣùgbọ́n ó ní kí helicopter náà tó dé òun ti rò ó pin pé ikú ti dé, òpin ti dé, nítorí òun ò tiẹ̀ lè dára gbé, òun ò lè dá sọ̀rọ̀, òun ò lè dá dìde mọ́. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ pé ó dá òun lójú pé inú èṣù gan yóò ti máa dùn lọ́jọ́ náà kóun ti rí òun mú pátápátá. Ṣùgbọ́n ó ní nígbà tí ẹ̀rọ̀pílẹ̀nì náà tó padà gbéra tó balẹ̀ sí inú ilé ìpàgọ́ ìjọ rìdíìmù, ó ní àlàáfíà ó máa padà sí ara òun tóun sì bọ́ lọ́wọ́ ikú òjijì ní ọdún náà, ìyẹn ọdún 7 sẹ́yìn. Kódà ó ní fún ìgbà àkọ́kọ́ láyé òun àsìkò Kérésìmesì ọdún náà tóun sọ yìí ní àsìkò àkọ́kọ́ tóun yóò lò ní ilé ìwòsàn, ìyẹn lórí àìkété àìsàn tí wọn yóò máa tọ́jú òun. Ló sì ní fún ìdí èyí o kí gbogbo àwọn èèyàn kí wọ́n bóun gbọ́ Ọlọ́run tóbi kán sì bóun dúpẹ́ lórí nǹkan tí ó ṣẹlẹ̀ sí òun náà.